Ọlọ́run Olódùmarè ọba ògóògó, ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdúrà pẹ́ gbóni mọ́dẹ̀yàn fún mọ́ṣẹ̀rẹ̀gún, ọba alágbára náà ní ìlẹ́yẹ ọgbọgba tí gbára àdúgbò abọ́ gbogbo tí fi yọmọ ẹ̀ nọ́fìn. Elédùmarè adúpẹ́ kó kà wá yẹ wọnú ọdún tuntun ọdún 2026. Ọpẹ́ ní fọ́lọ́run. Ìbà tí wáyé ọjọ́, ìbà tí wọ̀ oòrùn, ìbà àwọn ìyá mi òṣòròmọ̀gà, àwọn látọ́jọ́ pàtàkì ká ti fún jòróró, àwọn ọ̀sálàṣólò òṣòlò sálà, àwọn táwọn ẹnu mi sálàṣólò òjijì fìrí ọdẹ́sákó yàrá àrògìdì bá sàkóyọ ogun oníbàtẹ́ pèlè mọ̀jà tí ìbánijá láìfọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti gbímọ̀jẹ èèyàn. Ìbà yín o, ìbà rẹ o, láàlú dọwọ́ rẹ òfẹ́ bàtà kù jó bàmùbàmù ẹlọ́kùn sunkún láàárọ̀ ìṣẹ̀jẹ̀ oníwèsì mi láàárọ̀ yìí sọ̀rọ̀ ẹja tó pa èṣù mọ́ ṣe mí lẹ̀ Yorùbá mọ́ ṣe lẹ̀ Yorùbá o mọ́ dalẹ̀ Yorùbá rú. Ọdún tuntun àwà yìí ọdún ayọ̀ ọdún dùnú ní ẹjọ́ jẹ́ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ afọ́kúrẹ́ lápòkà tó dá lápò níbi kò lójú balẹ̀ ilé ó lanu ilẹ̀ ìbà rẹ mọ́jà ṣẹlẹ̀ tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé mọ́jà tẹ̀ mọ́lẹ̀ o aṣọ àwọn àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ń táṣẹ̀ tá bẹ̀ tí ò ní gba Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jà bẹ̀rù ẹni wọn dà fún wa. Ọpẹ́ ní fọ́lọ́run àti wọnú ọdún tuntun ojú ti rọdún gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé akíyè kú ọdún akíyè kú ìyèdún àwa àtọmọ àtaya àtẹbítara lọ́lọ́run ó gbà fún táàrí ẹ̀yìn ọdún ilé ìta tó wà yìí lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ má gbàgbé ajékẹ́ mọ̀ níjó ní ká tó bẹ̀rẹ̀ ọdún yìí ọdún tá a wà nù rẹ̀ yìí pé on the 2nd lọ́dún Ọya nílé ọjọ́ múlọ́ba àgùn à ń pèpè àfàìsàn Ọya lọ́wọ́lọ́wọ́ báyìí lágbára Ọlọ́run gbà tí ó bá fi tábà fi rí bíi wákàtí 4 sísìn á ti wà nínú ilé yóò lárinrin yóò lẹ́tìkẹ́ gbogbo bíkíbi tẹ́ bá wà ẹ máa fi àdúrà ránṣẹ́ kẹ́ máa gbàdúrà sínú ọkàn yín lágbára gbogbo tẹ́ bá wí àrò ọ̀rọ̀ mọ́ torí èyí tí ìwé ayé bá wí lẹ́gbà ọ̀run ó gbà bí ó ti rí nù. Tí mo wá fẹ́ fàyọ̀ ń bẹ̀rẹ̀ ni pé a rin àwọn ìrìn àjò kékeré kankan lẹ́sẹ̀ kùkú nígbà tá a dé ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹta láti wà nípínlẹ̀ Ọ̀ṣun. A rin àwọn ìrìn àjò kan láàárọ̀ yìí kùtùkùtù hàì èní mo ti wà nígboro ìlú Ọ̀fà mo lọ kí lára àwọn olólùfẹ́ wa kan náà ni a lọ kí wọn pé a kú ọdún a sì ti padà wọ̀lú ìpadà wá. A wá bá àwọn kùdìẹ̀kudìẹ kan pàdé lójú ọ̀nà tó jẹ́ ìbànújẹ́ pẹ̀lú bílù ti rí. Jẹ́jẹ́ mọ̀ pé àwọn agbègbè Kwara ọ̀nà wọn dàbí ìgbà tí ò síjọba ní Kwara rárá. In fact kéèsì Kwara ó mú ìbànújẹ́ dání lọ́pọ̀lọpọ̀ kò sí àmì péjọ owó ìjọba ó wà lára àwọn ìlú tẹ́ bá débẹ̀ láti Ẹ̀rìnlé títí dé Ọ̀fà àbà àwọn kan náà wà náà nípínlẹ̀ Ọ̀ṣun bọ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń mọyán lórí díẹ̀ kì í ṣe pé tiẹ̀ náà dáa kò í ṣe pé ó dáa tán àmọ́ ti Kwara yẹn worst. Kí ló dé tí àwọn ìjọba abẹ yẹn ò rí àwọn bí Ọ̀fà ṣe tóbi tó lámìlaka tó nílẹ̀ Yorùbá ká má sọ pé nípínlẹ̀ Kwara Ọ̀fà ní nọ́mbà 2 nípínlẹ̀ Kwara bó ṣe wá rí yẹn ká wá wo ipò tó wà nílẹ̀ Yorùbá gan tọrọfà wà nínú ìlú tó nípò nílẹ̀ Yorùbá ká wá rí wípé bí ìlú Ọ̀fà ti rí nù nígbà tí ò sọ́wọ́ ìjọba. Ìdí nìyí ó wà lára nǹkan tó ń kọ mi lóminú látàárọ̀ mo ti ní màá sọ̀rọ̀ sórí atẹ́gùn bọ̀ mo wá wò pé kí bò láti fẹ́ wí. Ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Kwara ó kù sọ́wọ́ yín ọ̀dọ̀ yín dàbí Ògùn state ni àwọn state kan wà láwọn àgbègbè ilẹ̀ Yorùbá tó yẹ pé in fact àfi kí wọ́n képe Ọlọ́run gbogbo tí a dé ń sọ yìí lẹ́sìn ní màá gbọ́nú Ọlọ́run jù ṣùgbọ́n ayé yín ò nítumọ̀ rí pé wọ́n ti fi Ọlọ́run wọ́n ti fi kó yín lọ́mọ ọbẹ̀ jẹ́ ní gbogbo àwọn àdúgbò tá à ń sọ yìí wọ́n ti fi báyé yín jẹ́ wọ́n da òpó ìrìn àjò yín rú ẹ lọ wọ̀ náà yín bó ṣe rí ṣé kìí ṣe àwọn èèyàn nígbà wọn lú wọ̀n wọ̀nyí ni. bókun state náà ṣe rí ni gbogbo chọ́ọ̀chì tó tóbi jù ní Nàìjíríà Ògùn state ló wà ẹ lọ wọ̀ náà wọn bígbà tí wọn ò mọ Ọlọ́run rárá ni. Ẹ wo Kwara
ibẹ̀ làáfà òpin àfà janku nígbà tí wọn ò mọ Ọlọ́run ara ẹ̀ lọ́wọ́ ẹ̀ ò mọ́dọ̀ wọn ti rí. Gbogbo kínní ló nídìí àmójútó, ó nídìí àmójútó. Ẹ̀yin ará Kwara, ọ̀rọ̀ yín nídìí àmójútó. Ìgbésùnmọ̀mí tí ń bẹ lórí ilẹ̀ yín láàárọ̀ ní nílùú Ìfẹ́lódùn bá a ṣe ń lọ tá à ń bọ̀ láti ti ń gbọ́ information pé àwọn ará abẹ́ tó ti kú kìtì ìlú kan níbẹ̀ wọ́n tó jẹ́ ọba abẹ̀gbé mọ́júmọ́ ìní wọ́n jẹ́ ọba abẹ̀gbé wọ́n dẹ̀ yìnbọn sódò orí lápá ní Ìfẹ́lódùn local government again. Níbo la fẹ́ bá yàrá já? Àwa gan tá a jí kúrò ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá a ń lọ sílẹ̀ Kwara lé ní ṣe là ń wò fẹ̀fẹ̀fẹ̀ pé ìwọ Ọlọ́run kó dọwọ́ rẹ lé ní o. Ìgbésùnmọ̀mí ń bẹ̀ yẹn yóò rọrùn nítorí pé ọ̀nà wọn ò dáa. Bó lọ́nà ó ṣe rí báyẹn tí ò ní sí kí àìgbésùnmọ̀mí mọ́ wà lórí ilẹ̀ wọn, kò sọ́gbọ́n, kò sí ọgbọ́n. Ẹ lọ wò ó. Mọ́tò fẹ́ rìn slowly kó mọ̀ jásí gálọ̀ kó mọ̀ ba mọ́tò ẹ̀ jẹ́. Ibẹ̀ làwọn ará bí ọwọ́ wọn ti tẹ̀. Ẹ lọ wò, máa fi àwọn fọ́nrán yẹn máa fi síta ẹ rí kẹwọn tójú àwọn èèyàn rí lójú ọ̀nà wọn wọ̀nyí. Bó o ní ìgbésùnmọ̀mí kò ṣe ní máa wáyé lórí àwọn ọ̀nà yẹn. Wọ́n ní mo ṣe ń pariwo pé ìjọba lọ̀tá ilẹ̀ Yorùbá o àtàwọn ẹlẹ́sìn. Àwọn méjèèjì ní ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ní, generally ẹ̀sìn àtijọba. Ìṣòro méjì tí dojú àdúrà yín kọ lọ́dún inú. Gbogbo eléyìí tó bá jẹ́ yọ lẹ́nu ń bẹ tí ò ní wúlò fún gbèsè ayé yín kọ́ ló bá yín yọ kú kíákíá kó má bá yín rìnrìn àjò 2026. That's the fact. Òdodo ọ̀rọ̀ tí máa kóró ní ọ̀rọ̀ tẹ́rẹ́ tí mo rà bá yín sọ yìí. Òdodo ọ̀rọ̀ tí máa kóró ní. Torí pé tẹ́ ẹ bá tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ọ̀tọ̀ níbi tí ó tá àmọ́ ẹ̀ sí. Àwa ò ní sọ jù báyìí lọ lórí àárín yẹn ká tó tún máa mú ètò míì lọ síwájú. Tọ́ ọpẹ́ ní fọ́lọ́run ọba tó ní kápá ọlá alágbára lórí ohun gbogbo, ọba àjíkí ọba àjígẹ̀, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba àjípọ̀jọ́ kúdà, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn lójú wájú ọba kankan. Àwa rèé o nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun, à ń lọ sí ìlú Ọ̀fà léni January 1, 2026 láti yọjú sí ọ̀kan pàtàkì, ọ̀kan gbòógì nínú àwọn olólùfẹ́ wa lórí ìkànnì YouTube. A fi orúkọ bò wọ́n láṣìírí. A fẹ́ lọ yọjú sí wọn nílùú Ọ̀fà ká ṣe bàbá ẹ̀ lẹ́ńbẹ̀hùn sí wọn. Èmi àti èèyàn mi kan tá à ń pè ní General agbéra à ń tẹ̀ síwájú ìlú Òkùkù rí nígbà tá a dé ìlú Òkùkù, ìlú former governor Oyinlọ́lá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Tẹ́ ẹ bá wò ẹ́ rí pé títí tiwọn náà kò fi bẹ́ẹ̀ gbádùn dáadáa, ṣùgbọ́n iṣẹ́ ń bọ̀ lórí rẹ̀ láti ìlú Òṣogbo. wọ́n ti ń ṣe é bọ̀, ọ̀nà yẹn wọ́n ti ṣe dé ìlú Ìkìrun, wọ́n ti ṣe ọ̀nà dé ìlú Ìkìrun, yóò gba Òkùkù kọjá, ọ̀nà yóò wá lọ já, yóò dáwọ́ dúró ní ìlà odò, ṣùgbọ́n kò tí ì dókùkù ní àkókò tí à ń gba ìlú Òkùkù kọjá lọ́wọ́. Tẹ́ ẹ bá wo bí tá a wà yìí, ìlú Òkùkù gangan láwa, ìlú former governor Ọ̀ṣun state, former governor Lagos state tó ní bàbá wa ajagunfẹ̀yìntì Oyinlọ́lá, ọmọ ọba Oyinlọ́lá, ìlú wọn láwa yìí. Ilé tẹ́ ẹ̀ ń wò tó funfun yìí, tó funfun bálá lápá tó tẹ́ ẹ̀ ń wò yìí, ilé yìí ni ilé bàbá tó bí Oyinlọ́lá, former governor ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ń sọ̀rọ̀ wọn yìí. Ọba ni bàbá tá à ń sọ yìí. Wọ́n á máa pe ilé náà ní ilé ọba Oyinlọ́lá, ilé ọba àná Oyinlọ́lá, ilé wọn nù lẹ́gbẹ̀ẹ́ títì wọn, ilé bàbá wọn nù. Lákòókò yà wá ń tẹ̀ wájú àti ń approach ìlà odò lọ bá a ṣe ń lọ yìí. Ẹ máa bá wa kọ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ajá sí ìlà odò. Báyìí àti wà ńlá odò, ibẹ̀ ni báńdírì ìpínlẹ̀ Ọ̀ṣun àti Kwara. Tẹ́ bá wo tá a wà yìí, ẹ rí i pé ọ̀nà burú jáì níbẹ̀.
ibi gan láti wọnú Ẹ̀rìnlé lọ àti ibi láti ń wo Ẹ̀rìnlé, ibẹ̀ ni ààlà ìpínlẹ̀ Ọ̀ṣun àti Kwara. Ẹ̀rí welcome to Ẹ̀rìnlé nísìnyí, àwa ń pè ní ẹ̀là odò lọ́dọ̀ tiwa, àwọn ń pè lẹ́rìnlé, ibẹ̀ ni ààlà wọn wà. So a ti wà lẹ́rìnlé báyìí, ká lè fi dá yín lójú pé nílé la wà. Ẹ̀rí sáńbọ̀ ńlá kan gbẹ̀ngbẹ̀ lápá tún, ẹ wá máa wo ọ̀nà yẹn bó ṣe burú tó, ọ̀nà yẹn mà burú o. Ọlọ́run Elédùmarè, ọ̀nà yẹn burú nígbà tí ò síjọba nílùú Kwara ni. Kí ló dé tí Kwara rí báyìí? Pàápàá jùlọ ẹ wo Ẹ̀rìnlé lẹ́ ń wo ìwé kan tó Ẹ̀rìnlé, tẹ́lẹ̀ fi mọ̀ pé nílé la wà. Ẹ wò náà, ẹ wo bọ́nà àti rí. Báwo ni báńdíìtì ò ṣe ní máa jíyàn gbé nírú àwọn ọ̀nà wọ̀nyí? Torí mọ́tò wọn fẹ́ tẹ́ slow rìn, mọ́tò wọn fẹ́ tẹ́ slow rìn. Kò dẹ̀ sí ní táwọn arábẹ́ bá jáde tìbọntìbọn ṣéyàn ní ṣé wọn ò ní rí ìyẹ̀gbá mú, torí kò sí mọ́tò ṣe fẹ́ sáré, kò sí mọ́tò fẹ́ escape. Gómìnà Kwara, àfàkókò ìpè yín, ẹ ṣe dáadáa tó. Ìṣọwọ́ṣèjọba yín ò jọ ẹni tó yẹ kí àwọn èèyàn ó máa fọkàn tán fúnpò kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn tí bá ń fọkàn tán yín, tán fìbò wọn tán yín, wọ́n kàn ń fàkókò ọjọ́ ọ̀la wọn tafàlà ni. Yẹ lẹ́ni tó yẹ káwọn èèyàn ó máa lọ sára wọn sórùn nítorí rẹ̀, because ẹ ti abandon gbogbo àwọn èèyàn tó wà lẹ́ka bíbà yìí, ẹ ti abandon wọn. Kí ni ìṣèpàṣèjọba yín lórí àwọn èèyàn wọ̀nyí tó wà ládùúgbò yìí? Ẹ ṣe dáadáa pa, ẹ ṣe dáadáa bàbá, ẹ ṣe dáadáa. Ẹ wo ìlú Ọ̀fà la wà yìí, èyí náà ẹ wọ̀ náà, ó níwájú pólì láti ń bọ̀, ibì kan wà tó pé wọ́n ti parẹ́. Mọ́ṣáláṣí Ọ̀fà lẹ́ ń wò lọ́ọ̀kan yìí, ọ̀nà yẹn ò dá rárá, ọ̀nà yẹn ò dá rárá. Àwọn tá a sọ fún ẹ pé tó tún wọ́n sì jù báyìí lọ, ẹ bá rìn tí Àjàṣe lẹ̀ tó mọ̀ pé kò sọ́nà Kwara. Èmi ò lọ Àjàṣe, Ọ̀fà mo wá, ẹ jẹ́ n padà nílùú Ọ̀fà jẹ́jẹ́ mi bí mo bá dé yìí. A kì í ṣègbàgbọ́ dáràn kí rẹ́fẹ́rẹ́ndì ó máa yọkùn kọ́mọ ìjọ ó máa rù. Ibi tí mo ti yá dé iwájú mo yá. Atótónu kan wà tí afẹ́kẹ́ mọ̀ nípa rẹ̀ lénìí. Níbi ọwọ́ ìdájí ní agbọ́ròyìn lábẹ́lẹ̀ bọ̀, ó jẹ́ ní kò jẹ́ ní o. Wọ́n lọ́dẹ̀ pa Amẹ́ríkà tún hit Sokoto, ṣùgbọ́n àwa ò rí clarity bóyá ó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀. Ìyẹn tí kò la fẹ́ sọ. Ṣùgbọ́n lọ́sàn-án yìí ìròyìn kan tó wa lọ́wọ́. A rí ipa tí àwọn ènìyàn wa kan kó, tí àwọn Nàìjíríà mi kó nínú igbó Sambisa. Ìtí ìròyìn fi ń tó wa létí ni pé ọwọ́ ìjọba Nàìjíríà, ọwọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà, ọwọ́ wọn ti tẹ igbó Sambisa. So Sambisa ti wà ní ìkápá àwọn ni wọ́n ń control ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí tá à ń gbọ́ lọ́sàn-án yìí nìyẹn. Àwa tí ì mọ̀ bóyá tó tá 100% igbó Sambisa ló wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àṣàtọ̀sán yìí ìròyìn tó wa lọ́wọ́ nìyẹn. So ó túmọ̀ sí pé wọ́n ti flush out gbọ́n bandit, àwọn Boko Haram tó wà nínú igbó yẹn. Ọ̀sán yìí ìròyìn yẹn tẹ̀ wá lọ́wọ́ tó jáde. Tó bá rí bẹ́ẹ̀, ìyá gbóríyìn fáwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí pé àwọn náà kúṣẹ́, wọ́n kú àfọmọnìyàn ṣe. A sì tún kí wọ́n kú ọdún pé gbogbo apáta Ọlọ́run á jẹ́ ká ṣọdún ayọ̀ ní ṣe lásán. Ẹ rí i pé ìta gbangba ni mo ti ń ṣe fídíò yìí nítorí pé kò síná every corner. So aláti bọ́ta ká ṣe nílùú òkè tó ń láwà, kò síná. Ìyẹn jẹ́ ṣòro kẹta tí mo fẹ́ discuss níbi ká ṣètò kúrò nílẹ̀. Bí Nàìjíríà ṣe sọdún Kérésì àti New Year nínú òkùnkùn, tó jẹ́ pé gbogbo bíkíbi náà ti ń pariwo òkùnkùn pé kò síná. Ìdí nìyẹn tí ò ní jẹ́ kí fídíò yìí ó lọ kó gbọ́ lọ títí. Mo wá dá àwọn apá ibìkan wá ní àwọn bandi kan náà fún níná. Kí ló dé kẹjà electric fáwọn èèyàn ná lẹ́kọ̀ọ́ bó ṣe wù kó hard tó, wọ́n ní grill fall along the line, but
iná sì wà, Ìkẹjà electric supply náà táwọn èèyàn rí. Ẹ wá lọ wo IBDC, àwọn tó ti wà lórí Ìbàdàn, àwọn yẹn ló worst jù. Láti jọ ọdún Christmas kò sí iná, àwọn èèyàn ò rí iná tàn báyìí. Nígbà tí mo dé lókè níjẹta, ẹnìkan ní 10,000 naira làwọn fi ra ná pé káwọn lè rí iná sọdún, pé 10,000 yẹn sì àwọn èlò kọ́bọ̀ ń bẹ̀, kò sí iná dìsìn tá a dúró yìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu òun wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀, gbogbo ń tẹ́ sọ pátá ẹ̀rí pé ẹ ti múṣẹ, ẹ ti má ṣẹ̀ṣẹ̀ lórí ètò náà, ẹ ti promise wa pé iná Nàìjíríà ó dáa, a sì ti rí, gbogbo wa rí pé iná kan tàn yẹn káàkiri ayé ni, là ń gbádùn ẹ̀. Ọlọ́ọ̀ba tó fún yín ní irú ilé iṣẹ́ yóò bá yín yanjú ìyókù. Àníṣọ́jú bá ń lọ lórí ètò lénìí títí tá a fi mọ mákọ̀tún ètò mi wá, èmi ti yín tòótọ́ bàbá àṣà.